Orúkọ tèmi ni Kọ́mẹ Rótìmí Olúmọ Ògúntúndé tí mo jẹ́ olùdarí ẹgbẹ́ OPC New Era lábẹ́ ìṣàkóso ààrẹ Abdulrasaq Arógundádé. Ọ̀dà lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí alákòóso ẹgbẹ́ OPC New Era nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ wà pẹ̀lú ẹgbẹ́ OPC Gani Adams. Èmi ni mo lead OPC Gani Adams faction ní Ọ̀yọ́ State as a state coordinator for the 8 years. Lẹ́yìn tí kò sí ẹnikẹ́ni tó lórú ọdún yẹn rí látìgbà tí OPC Gani Adams tó ti ń function ní Ọ̀yọ́ State yìí, ẹni tó lò jù ló lo ọdún 5 bẹ̀tẹ̀ ògo ni fọ́lọ́run. Mo lo ọdún 8 ó lé díẹ̀. Àkídẹ̀ ló fà á tí mo fi kúrò níbẹ̀ torí tí ò bá nídìí obìnrin kì í gbẹ́ kú mólúkù. Mo gbọ́dọ̀ ṣàlàyé ohun tí mo ṣe kúrò níbẹ̀. Àkọ́kọ́ ní 2023 during the general election tí wọ́n ń ṣe ètò ìdìbò ààrẹ, ó ní irọ́ kan tí kò jọ mọ́ tèmi ni wọ́n pa láti national body léyìí tí ibà ààrẹ Gani Adams tí ó pè mí pé àwọn èèyàn sọ fún àwọn pé mo gba lákùsáìdì lọ́wọ́ Tinubu, bẹ́ẹ̀ ni mo dẹ̀ gba 55 million naira. Mo ní níbo nìyẹn ti ṣẹlẹ̀, wọ́n ní Tinubu rányàn sí mi ní Ọ̀yọ́ State. Mo gbé lákùsáìdì wá, ó dẹ̀ fi 55 million naira lé. Ìtí wọ́n kọ́ sọ fún wọn ni pé so possible kí Tinubu fi Èkó sílẹ̀, ó má rí ẹ̀yin tí ẹ jẹ́ president ìwà nígbà náà gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́, ó wá máa bọ̀ wá bá èmi state chairman ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo ní irọ́ tó jọ mọ́ irọ́ tí ò papọ̀ rárá mi, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Lẹ́yìn ọ̀rọ̀ tẹ́mi àti wọ́n sọ lórí fóònù, wọ́n ní kí n rí i pé mo wá sí meeting níjọ́ Tuesday. Not only me, the state coordinator Ọ̀ṣun State, Comrade Adédèjì Aládé Ṣàwẹ̀, àwa méjèèjì ni wọ́n jọ fi ẹ̀sùn yẹn kàn. Ìgbà tó dẹ̀ di Tuesday yẹn, mo lọ bí a ṣe máa ń lọ every blessed Tuesday ni a máa ń wà ní Èkó fún national meeting. We call it NCC meeting, National Coordinating Council meeting. So every blessed Tuesday ni mo máa ń wà níbẹ̀, and not only me, including my secretary and gbogbo àwọn state yòókù náà bí a ṣe jọ máa ń pàdé níbẹ̀ nìyẹn. So ìgbà tí máa débẹ̀, wọ́n ti arrange ìbúra sílẹ̀ wípé kí a wá búra. Mo dẹ̀ búra, ẹnìkejì mi náà tí wọ́n àlejò náà state coordinator Ọ̀ṣun State Aládé Ṣàwẹ̀, òun náà búra. Ìgbàgbọ́ mi ni pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá, ìbúra la fi máa ń díwọ̀n àwọn àbèṣe láàrin ẹgbẹ́. Gẹ́gẹ́ bí ohun tí èmi gan tí mo nígbàgbọ́ tí a bá lẹ́nu ààrẹ Gani Adams sígbà náà ni pé ẹni tí ó bá ti lè búra wípé nǹkan bá ò ṣe o tàbí ò ṣe o, ó kù òun ó ku ìbúra. Àní mo búra, ẹnìkejì mi náà tó jẹ́ Aládé Ṣàwẹ̀ state coordinator Ọ̀ṣun, òun náà búra. Wọ́n á rí pé lẹ́yìn ìbúra yẹn, ọ̀rọ̀ yẹn wọ́n tún yìí repeat ẹ̀. Wọ́n pe àwọn executive lọ́yọ̀ state bí wọ́n ní ṣé wọ́n gbọ́ nǹkan kan àwọn ṣe, àwọn ẹ̀sọ́ gbọ́dọ̀ àwọn ṣe kankan. Wọ́n ní wọ́n gbọ́ lọ́wọ́ Tinubu. Àbí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí today tí mo bá yín sọ̀rọ̀ yìí, mi ò tí ì fojúkojú pẹ̀lú Tinubu. Mi ò mọ bí tí Tinubu gbé lẹ́yìn kí n rí lórí Facebook àbí lórí tẹlifíṣàn bí tí mo ti máa ń rí Tinubu nìyẹn. And then àsìkò kan náà mo mọ̀ yìí pé Tinubu àti ààrẹ Gani Adams wọn ò sí ní good rapport. So èyí tẹ́mi gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí mò ń ṣe ó ní pé ọ̀tá ọ̀gá mi by then ọ̀tá tèmi náà ni. So ọ̀gá mi ò lè mọ̀ báyàn ṣe kí n máa sọ pé mo fẹ́ lọ bá ṣe. Even àwọn tó wà lọ́yọ̀ state ní tí wọ́n jẹ́ mẹ́mbà wa tí wọ́n wà fẹ́ ṣiṣẹ́ fún APC nígbà náà, mo sọ fún wọn wípé kọ́ mọ̀ fi ọ̀rọ̀ yẹn kó bá mi o, torí ọ̀dà tó wá ni wípé látọ̀rọ̀ Gani Adams ní pé ẹnìkan kan wá a ò gbọ́dọ̀ ní ohun kó ń ṣe pẹ̀lú tó jọ mọ́ ẹgbẹ́ APC by then. Bẹ̀tẹ̀ tó rú mi lójú mẹ́ ni pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbúra tí àwọn èèyàn ọ̀tọ̀kùlùlù dẹ̀ dá sí, because mo ní láti gbọ́dọ̀ sọ fún àwọn èèyàn. Mo sọ fún ẹni tó jọ mọ́ PA late Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Lámídì, bàbá Lámídì Adéyẹmí, wọ́n pe ààrẹ Gani Adams wípé àwọn ti bá mi sọ̀rọ̀, mo dẹ̀ ní mo rẹ́dà ti búra wípé ibi tá a tún ti lè búra wà ní Ọ̀yọ́, sáwọn náà lè wá.
wọn làwọn ò ní ìdíyẹn táwọn èèyàn sọ fáwọn làwọn ti gbọ́ mú pé gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ tẹ́ bá gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ ṣèwádìí ẹ̀ wọ́n ní wádìí ohun gbogbo dájú bí ètò ṣe òtítọ́ mú lẹ́yìn ìgbà náà mo tún lọ bá kábíyèsí Olúgbọ́n ní Ògbómọ̀ṣọ́ àwọn náà tún pe Adégbàyí ní life lójú mi pé ọmọ báyìí wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ sọ báyìí pé irọ́ ni o àwọn làwọn coordinate tó jọ mọ́ APC ní gbogbo throughout the south west àwọn tó bá ti dúró bá máa rí ìṣòwò fẹ́ nìkan àwọn máa mọ̀ sí pé kò sí ní tó jọ mọ́ ọ̀rọ̀ Olúmọ orúkọ tẹ̀ sí nínú list àwọn òtí ẹ̀gbọ́n tó tẹ̀ jọ́ pé sọ òró tó jìnnà sí òótọ́ ni bẹ́tọ̀ kan yet mo rí pé kíní yẹn ìwà lọ́pọ̀ wọn ni mo ṣe pinnu láti pé àwọn Yorùbá níbi apá ọ̀bá ṣe sán ìyá ká lérí mo wò pé irú ẹgbẹ́ tí mo ṣe tí olórí ẹgbẹ́ tí mo ti ń ṣe láti 1998 mo ti wà lẹ́yìn ẹ̀ kó tó di pé mo tiẹ̀ wá dé ipò tí mo wà yìí tí ò bá nígbàgbọ́ nínú mi àwọn followers tí mo kó lẹ́yìn kí ló fẹ́ jèrè wọn lọ́jọ́ iwájú ìyẹn mí pé tó bá dọjọ́ iwájú nígbà tí ẹ bá gbá èmi sí ẹ̀gbẹ́ kan gbogbo àwọn tí wọ́n fi odidi ọdún ayé wọn sí láti sìn mí àwọn náà wọn nílé kankan nínú ẹgbẹ́ OPC ìdí nìyí tí mo fi pinnu láti kúrò nínú ẹgbẹ́ OPC Gani Adams ìyẹn ló mú kí n lọ join ẹgbẹ́ OPC New Era àwọn OPC New Era yìí náà àwọn náà ti wà pẹ̀lú Ààrẹ Gani Adams rí lórí ọ̀rọ̀ owó former president president Ebele Jonathan làwọn náà fi depart owó elépo yes pé owó yàpáàtì owó elépo pipeline ìgbà tí a lọ ṣe rally the guy must go ní ìlú Èkó nígbà yẹn so ó ní owó tí wọ́n san fún Ààrẹ Gani Adams wípé kábi ṣe rally yẹn wípé kí wọ́n fi kíkè géèzì ẹ̀jẹ̀ga wípé ó fẹ́ gbà bọ̀dẹ̀ so Ebele Jonathan ní owó tó fún Ààrẹ Gani Adams lẹ́yìn tí ó hàn sí gbogbo ẹni tí ó jẹ́rú pẹ́sidẹ̀ntì wa báyìí Ààrẹ Sàdámù Arógundádé oníṣẹ́ èso wọn bàjẹ́ so pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ leaders nínú ẹgbẹ́ èyí tí Ààrẹ Gani Adams tó kùnà láti ná owó yẹn bí wọ́n ṣe dínkù náà so eléyìí ló mú ìbínú wá tí gbogbo wọn yìí ṣe kúrò lẹ́yìn ibà Gani Adams nígbà yẹn lẹ́yìn tí òun sáwa táwa yìí bìlífù wípé èyí tí ààrẹ bá ń ṣe ẹ̀yìn ẹ̀ làwọn wà ó tó di pé ti tèmi náà wá délẹ̀ tèmi náà wá pinnu pé mi ò bá Ààrẹ Gani Adams mi ò bá ṣe mọ́ so eléyìí ló nídìí ló wá wò pé ok bí o tí ì fẹ́ kúrò ní OPC àti gbàngbà ẹgbẹ́ OPC ti pín sí méjì mẹ́ta tí má tẹ̀ sọ pé bí mo ṣe kúrò nínú ẹ̀yìn Gani Adams mi ò fẹ́ lọ sí ẹgbẹ́ pọ̀ tí wọ́n jẹ́ ẹgbẹ́ míì tí wọ́n lórúkọ míì ṣùgbọ́n mi ò fẹ́ kúrò nínú ẹgbẹ́ yẹn mo wá wò ó pé àwọn tí wọ́n kúrò lẹ́yìn Gani Adams tẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ wọn dàbí èso àdìmọ̀ràn yìí ló tó ti pẹ́ ó sàn jángẹ́lì tá àti ìgbúrú ẹ̀ àwọn yẹn àtijọ́ mọ́láwá ó tó di pé wọ́n kú àdìgbà táwọn náà ti rí gbájọ́ ṣe fàmí fọ́ àwọn náà ti ń pè mí wípé ojú tèmi náà ti já o kí n mọ̀ bọ̀ kí n wá àwọn nìdí mi kí n wá jọ yẹn ẹgbẹ́ àwọn pé tí n bá dẹ̀ jọ yẹn ẹgbẹ́ àwọn promise mi pẹ̀lú akitiyan mi nípìnlẹ̀ Ọ̀yọ́ bọ́ ẹ̀mí náà làwọn máa remain as a state chairman so ìdí nìyí tí èmi àti àwọn ìgbìmọ̀ mi because ìgbà tí mo kú ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì àwọn èèyàn tí wọ́n tẹ̀lé mi jáde tó tí a jọ jíròrò pé kí ni ká ṣe tó a dẹ̀ ṣe bó ṣe yẹ ká ṣe èyí tá a rí lábàjáde ni pé ká lọ sínú ẹgbẹ́ OPC New Era lẹ́yìn tí mo wà níbẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀.